gbàgede onílọ́jọ́ bí rẹ inú ilé ló bá wa òwòde ẹ̀yìnkùlé ló bá wa òwò ìyẹ̀wù ìyàrá ló bá wọ̀wọ̀ kankan lé. jígì rẹ Abdulrasheed pẹ̀lú wúrà rẹ sẹ́yìn. àwọn òbí rẹ lọ́gbẹ́ mi wá o wọ́n ní bóun ọmọdé rẹ bóun àfẹrẹmọjọ ojí rẹ wọ́n ní bí Mariam adé ti ọmọ bóníkẹ́ bó bá ti jí rẹ àbùsẹ̀bùsẹ̀ òkú ọjọ́ bí òní o àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ó yá jẹ́ kí n bá ọ̀rẹ́ lẹ́wọ̀n bàbá tó bí ọlọ́mọ. lẹ́ o ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùndùn yọ ọmọ mọ́rílẹ̀ wá ọmọ òpó rọ́ṣọ òpó gbàjà òpó kan dúdú lábẹ́ aṣọ ọmọ gèrè Álímì ilé ọmọ jífì kàlàmù dá wọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ọmọ kéwúgbẹ̀rú nìyó ẹ̀yin lọ́mọ ṣàdúrà gbọ̀rẹ́ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ kórìjà ògbó kórìjà òótọ́ ọmọ Olúmọ̀ pọ̀ àkọ́bí ìyá ìròyè sani wọ́n ń kó kí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Ògùdù àrọ̀ bí ìlú Ìjẹ̀ṣà oníṣòlù pẹ̀pẹ̀lẹ́ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ìyá lówó abímọ aṣòwúre tẹgbẹ́ǹṣe nínú ilé àwọn bàbá rẹ̀ ilé ọkú ọdún ọmọ òpó lọ́sọ̀ òpó gbàjà òpó tí bẹ́ẹ̀ lálẹ́dẹ̀ ọ̀yún òpó kan dúdú lábẹ́ aṣọ òpó tí ó gbọ̀nà wọ́n ní kó gẹ̀dá sínú iná tí ó gbọ̀nà wọ́n ní kó bomi pa omi tí ó gbọ̀nà wọ́n ní kó fi ọtí líle tí ó gbọ̀nà wọ́n ní kó fọ́mọ líle mu ọmọ líle tí ó gbọ̀nà wọ́n ní kó kọjú rẹ̀ sójú ogun náà l'Àfọ̀njá lọ tí ó padà wálé mọ́ ọmọ Akéwúgbẹ̀rú lé ọmọ ṣàdúrà gbọ̀rẹ̀ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe.